Lánlẹ Àkàrà Àjẹsà mo tó kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ń bẹ kíbi tẹ̀ ti láǹfààní láti mọ gbóhùn mi àkàndọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́ lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ẹwà èdè Yorùbá TV ń bi tá a ti ń ka ìwé aládùn ní àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà òǹkọ̀tàn Kọ́lá Òní ẹ má bínú pé ó tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti láǹfààní láti gbọ́ra wa ní àyín àṣà ọ̀pẹ́lókò bẹ́ẹ̀ rí ẹjẹ́ àjọ gbà fúnra wa bẹ́ẹ̀ àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ẹ̀kọ́ ojoojúmọ́ ẹ̀kọ́ àtìgbàdégbà ẹ̀kọ́ àtìlẹ́yìn ẹ̀kọ́ àdúrótì lójoojúmọ́ àti nígbàdégbà àánú Olódùmarè ò ní fi sílẹ̀ lẹ́ẹ̀kan sí àkàndọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi fẹ́ni tí ẹ̀sẹ̀ ń gbóhùn mi fún ìgbà àkọ́kọ́ àti fẹ́yìn tí ẹ ti ń gbádùn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí keje ńlá bá ìwé àparí inú dé àkọlé tí ń bẹ́ẹ̀ Lánlẹ Àkàrà Àjẹsà ẹ yọ àwọn nǹkan fìdílé ká tó tẹ̀ síwájú bí tá a bá dé ń bá lọ ló bá kú à ń bá a bọ̀ ni ojú amọ̀rọ̀ tí yóò sì dá ṣùgbọ́n ọ̀wọ́ tí yóò dá sílẹ̀ ló lè mọ́ tètè lọ ọ̀gẹ̀nìtìn fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ àgbàrá ojú ọ̀nà àbàtà lẹ́lẹ̀ ìní nínú oko tàtà tó torí igi ńbẹ̀rúgùn lámọ̀ ẹnìkan kì í mọ ìparí rẹ̀ láìsí dánwò lásán ni dánwò ló sì bíyà òkèrè ó ṣe bí bóró ni yọ̀ wọ́n ṣe ló ti pọ̀n mẹ́rù kọ̀ ọ̀rọ̀ náà bígẹ̀ ọba dùbí Lánlẹ ní Àkàrà Àjẹsà yàtọ̀ sí ti fèyí tó fa akẹ́kọ̀ọ́ pò ń ṣe mọ́ bàbá onílé láìsí Ògúnrẹ̀mí náà ò gbà lẹ́rọ̀ kò gbà lẹ́yọ ní ọjọ́ ìsinmi tó tẹ̀lé ọjọ́ tí láìsí fàjọgọ̀dì ṣe ló pe gbogbo ilé jọ ó pe Yẹ́sùfù rí pé ara rẹ̀ tí kì í yẹ ó pe rọ́bọ̀tì olóyìnbó ìṣòbò ní rọ́bọ̀tì ṣùgbọ́n Yorùbá dá lẹ́nu rẹ̀ ju tẹni tí wọ́n bí sí gbọ̀ngàn lọ ọwọ́ rẹ̀ ò tí ì dé títí bàbá rẹ̀ fi mú wọ̀lú wá bàbá ti kú ṣùgbọ́n rọ́bọ̀tì wà bí ẹ̀wà iṣẹ́ dókítà olóyìnbó ní í ṣe bọ́kọ́sẹ̀ rẹ̀ bí ọkọ Ọlọ́run nìkan ló yé ṣùgbọ́n a máa gúnyàn lábẹ́rẹ́ bí abẹ́rẹ́ tí ń lò bá sì tí mọ́ dípẹ́ta lẹ́nu kò ní sọnù a máa la owó àti àkàndùn bó bá fẹ́ ṣerú sí abẹ báyìí akọ́kọ́ fi bíléèdì ráná dáadáa á nítorí kòkòrò kéékèèké tí ò ṣeé fojú rí ni ẹ̀rín làwọn èèyàn máa ń fi rín wọn á ní abájọ tó fi ń kàgó mọ́jú ní gbogbo ìgbà bójú ọ̀bá máa dùn yàn ìwọ ni pé kòkòrò kan kéré débi pé a kò lè fi ojú rí rọ́bọ̀tì ọwọ́ bùbárí àti sọ́ọ́rọ́ àfi kó dìbí rẹ̀ èèbó sì ní bí ọ̀pẹ́ rẹ̀ bó bá sì jẹ́bi táwọn èèyàn ti gbé èbó lọ́wọ́ bó ṣe ń sọ Yorùbá ni yóò mọ̀ fi èbó ńláńlá kọ̀ọ̀kan ha láàrin kò sóhun tó sọ tí kì í yé àwọn èèyàn torí bó bá ti ń sọ èbó kan ni yóò mọ̀ túmọ̀ rẹ̀ ọjọ́ ń pé ọkàn fi òyìnbó rẹ̀ ọ̀hún sí akọ gàrú ojú mi dà àti sí arími lásán ni Ògúnrẹ̀mí tún pe bàbá Ọ̀sísàmì náà sí ìjókòó Ọ̀sísàmì táyà mi á lá bàbá ta wíwé láwọn tán ó ní jàpá ó sì nírèrè pẹ̀lú rẹ̀ ọkàn jẹ́ pé ẹ ń bá kunikù náà là á bá jayé ni kì í ṣe ẹni tó dùn ún mọ́ lọ́rẹ́ Ọ̀sísàmì táyà mi á lá ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan mọ́ríìsì ni kò fi mọ́tò ọ̀hún gbé ẹ̀dá Ọlọ́run kan rí láyé yàtọ̀ sí ara rẹ̀ àti ẹbí rẹ̀ ẹ̀kọ̀ọ̀kan tó bá fi gbé ìyàwó àti àwọn ọmọ rẹ̀ ṣe ni yóò máa sọ bí òkú àgàn tí wọ́n fi débi tí wọ́n ń lọ òkú yanmọ rẹ̀ lódì á ń bọ̀sibọ́sì ọmọ ọlọ́mọ táwọn èèyàn bá ṣe kóńgẹ́ rẹ̀ lóko tí wọ́n wá bẹ́ẹ̀ pé kó jọ̀wọ́ gbé àwọn délé ẹ̀rín ni yóò bú sí á ní táyà mi àlá ìwọ̀nba tèmi nìkan ni mo pọ́ síbẹ̀ Ọ̀sísàmì a máa gbé mọ́tò sílẹ̀ tí yóò sì máa fẹsẹ̀ tó roko kiri ìyàwó àwọn ọ̀gbádùn àwọn ọmọ àwọn ọ̀gbádùn àwọn ará ilé àwọn ọ̀gbádùn àwọn fúnra rẹ̀ ọ̀gbádùn ara rẹ̀ ẹnìkan ò pé áùdù ọkọ̀ eégún ṣùgbọ́n yọjú ràn wá ilẹ̀ haúsá ni áùdù ti wá àgbàsá oko kòkó ló sì máa ń wá sí àìsàn àbàlọ́mẹyẹ wá jẹ̀gbá àwọn àgà tí ó ní sí oko ọdún ṣùgbọ́n wọn ò kárí lọ́dún tá a wí yìí ní ọ̀rọ̀ àgbàsá oko kòkó fi kan áùdù bí ọ̀bá sì ní bó ṣe jẹ́ kò sẹ́ni tí fajá sọrí omi tí n ta bá mọ̀ jẹ́ bá tán ohun tó bá wà nílẹ̀ ló sì kù ẹrú tiẹ̀ tí wàá pẹ́ ńlé ó ti ń bá wọn bu alájọbí bó ṣe rí i tí wọ́n péjọ hàn gàngàn síwájú ilé Ògúnrẹ̀mí tó sì rí dùngbẹ́ mu ògidì kan tó ń ru pasá wájú wọn lọ́yà bàrá mọ́kọjá mi olùgbàlà yìí sórí àdùgbúlẹ̀ kọ níbo tí ẹ̀sìn ní dé rórí lọ tẹ́lẹ̀ bó ṣe yọ sáàrin wọn ni wọ́n sá bí wọ́n ti sá wọ́n ní áùdù ọkọ̀ eégún òun náà rẹ́rìn ó ní àṣekátákó ní àwọn èèyàn tó rẹ́rìn ọdún egúngún lọ lọ́wọ́ ni áùdù kọ́kọ́ wọ gbọ̀ngàn iwájú ilé ẹni tó gbà á sìn ló ti ń gbatẹ́gùn lọ́wọ́
léegun kan dé pẹ̀lú ẹrù pàṣán tó kó léjìká, onídòdó bíi 3 kan tẹ̀lé àti àwọn èrò bíi 50. gbàrà tí eégún déwájú Áùdù ló béèrè owó, ńgbà tó nítọ̀hún ò sì tiẹ̀ gbọ́ Yorùbá dáadáa ńgbà náà tí ò sì mọ tí wọ́n ń ṣe, ẹ̀rín lásán ló ń rí bíi dìndìnrín àgbà, ó sì ń wògbòn bí orí ẹran. ìgbà tí eégún tẹ́wọ́ tí ò rí kí Áùdù ó fóun ní nǹkan kan tí ò sì dìde lórí ìjókòó, ló bá gbé àtòrí lé lẹ́yìn ọrùn. Áùdù fèdè ìlú wọn fọ̀, ó ké fò. eégún tó ń wé ní àtòrí, Áùdù dìde fù ó sáré wọlé lọ. jíjáde tí yóò jáde tó ń ti àdá kínní gán tí fi ṣiṣẹ́ lóko ní ìrọ̀lẹ́ báyìí ní ti pọ́n lẹ̀, àdá ń kọ yanran lọ́wọ́ rẹ̀, ọ̀pá gòrò sí eégún ó sì gbé àdá lé látàrí. èrè eégún tí Áùdù sálàdádún ka Áùdù ní àṣé pátákó ní, ìyẹn ni pé pátákó ni ó ń pè ní orí èèyàn. bó ṣe fa àdá yọ lára èrè tó forí mọ̀ sí tó sì ní kò ń gbé léégún lọ́rùn òfo. ọjọ́ kejì ọjà àtẹ́gùn o àtèrò àtàwọn onílù ẹni orí yọ ó dilé, eré àsádijú eré ikú ni. ṣe làwọn onílù pa ìlú wọn mágbádá tí wọ́n fi rége, eégún pàápàá fi èrè rẹ̀ sẹ́yìn lójúbà ehoro. látìgbà náà ni wọ́n ti máa ń pe Áùdù ní ọ̀kọ̀ eégún, òun náà sì dáhùn pé àṣé pátákó ni. wọ́n ní kí Áùdù náà ó jókòó, kárìn kápọ̀ yí yẹni ẹni tọ́gbọ́n tọ́ lẹ́nìkan ò tó gbọ́n mọ́, olórí àwọn òmùgọ̀ ni. ẹni ọ̀yàtọ̀ tó fi délùú èbó, gbogbo ẹni tó bá káwọ́ lérí ẹkún wọn ń sun. àwọn mìíràn tó wà níjókòó, bàbá Yẹmí ẹlẹ́rìn ẹ̀yẹ òun àsìmọ́ fẹ́yìn kiri ilẹ̀ láì nídìí kan gbòógì. ògún pọ̀, ìyá Ṣẹ́gun àti ìyáálé rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wà níbẹ̀. Ṣẹ́gun náà wà níbẹ̀. ọwọ́ àga tí láìsí fi jókòó lòún jókòó sí, ọ̀fàràmọ́ láìsí pẹ́kípẹ́kí. Ògúnrẹ̀mí gbé ahẹ́mu tó wà níwájú rẹ̀ ọ̀dà mọ́gìrìgì, ó sì fi ẹ̀yìn ọwọ́ nu ẹnu nù. lẹ́yìn náà ó táwọ́ sí obì gbàǹjákùdùrù kan tó wà níwájú Áùdù, ọ̀là ó sì gé díẹ̀ jẹ nínú awẹ́ kan bẹ̀. ẹ ṣeun o ẹ̀yin èèyàn mi gbogbo fún jíjẹ́ tẹ́ ẹ jẹ́ mi nípè. àwọn èèyàn máa kọrin kan wọ́n ní ènìyàn láṣọ mi, ènìyàn láṣọ mi, bí mo bá bójú wẹ̀yìn tí mo rẹ́ nìkan mi, inú mi á dùn ara mi á yá gágá, ènìyàn láṣọ mi sẹ́rí. ewúrẹ́ nìkan lẹ́yìn òun ti fi gbògiri, Ọlọ́run dáwọ̀ máa dámọ̀dá púpọ̀. bẹ́ẹ̀dọ̀ bá ti fọwọ́ tí ń dùn bàbá aṣọ abùsébùsè, kẹ́nẹ́ kan ni mò ń wá ní kì í jẹ́ kó máa wórì. ṣùgbọ́n táwọn bá jẹ́wọ́ ohun tí ń wá fáwọn ẹgbẹ́, ewé iná ni o, èpo ahùn ni o, egbò olóbùtù jẹ́, èso àgbáàrín, irú àìmọ́, èsìn àjòrò, ìpẹ́ òrẹ̀, dandanbìrì, ohunkóhun tó wù kó tí ì bá jẹ́. bónítọ̀ ọ̀rọ̀ bá lè fi lé lọ́wọ́ yóò ju ibi tó bá wà fún un. nígbè tí mo pè yín kẹ́ wá bá mi dá sọ̀rọ̀ ọmọ mi láìsí ni. ní tilẹ̀ ń tọ́lọ́hún ọmọ dáadáa ni, ṣùgbọ́n inú rẹ̀ lè jẹ́ yín rẹ̀ lọ torí pé àwọ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti bàbá rẹ̀ láti yẹ ọjọ́ yìí. ó ní bàdìẹ ò eyín òun ò ní délùú àwọn. èmi tó sì ń gbé lọ́dọ̀ rẹ̀ ní ń wọ̀láyà akẹ́bọjẹ. alágẹmọ tí ń ṣera rẹ̀ jẹ́ẹ́jẹ́ ikú ń pa. ábọ̀nbọ̀ sí ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run mẹ́jẹ àrí láburú. bẹ́ẹ̀ bá gbọ́ páyà ní ìsìn ni ẹ wá wò mí mo dobìnrin tán po tí wọ́n mọ orí àtẹ̀lẹ́ mẹ́wàá n ò sì lè gbọmọ sọ́dọ̀ láti yẹ ọjọ́ ìwá kí mọ̀mọ́ láríjà àbí tó ti wá odò ọ̀sáàrin wà kò mọ́ lórí sun gbogbo ẹ̀ náà sì wá rè orí Ìṣẹ́gun lọ́dálé òun lè gu tọ́dá yìí lẹ́tì ìjẹ́dá ọ̀kan mo bí tí pa àwọn ọmọ kókó òun ló ní dandan lá kágbá láìsí ìlé lóru ọjọ́ náà ọ̀rẹ́ òun ní ìmọ̀lẹ́ òun ní ọjọ́ òun rè sí ìbèrè bí àná yìí wọ́n pọn magbè tó ń pọn gbá irọ́ ló sì ń pa o lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́wọ́ pọ́ńdà yọ ọmọ kọ́ níwèé nǹkankan bẹ́ẹ̀ sì ní kẹ́ ẹ bá láìsí ọ̀hún wé bẹ́ẹ̀ ní kẹ́ ẹ bá ṣe ìtìjọ́ tó do ọ̀rọ̀ Ṣẹ́gun ò ní gbà kò ní jáwé bí ṣe ń gbáwájú ni ọmọ gbẹ̀yìn Ṣẹ́gun rẹ́rìn-ín ní bá mi njọ́ ò lẹ fẹ́ bá bọ̀dà láìsí ìwé tí mo sọ̀rọ̀ ṣùgbọ́n kíní kan ní òye mínú ọ̀rọ̀ yín o kíní jẹ́ mọ̀gbè láìsí kígbe mọ̀ gbẹ́nu ẹ lọ́wọ́ tágbàlagbà bá ń sọ̀rọ̀ ìwé rẹ̀ kí Ògúnrẹ̀mí ó tó sọ̀rọ̀ rẹ̀ délẹ̀ ẹ̀mú ti tán ó wọlé rárá ó rí i pé àwọn jàmá ti káwọ́ gbéra ní gbogbo ìgbà tí Ṣẹ́gun àti láìsí fi ń sọ̀rọ̀. Ṣẹ́gun sáré lọ sí ìfòtítì lọ́dọ̀ ìyàwó Ródòyè kó gbẹ́mu kan wá jálá sígírá ságo àbídùngbẹ̀ ìwọ náà wẹnu ilẹ̀ kọ́ wẹnu ọkọ̀ ń bó orí bá a ṣe pọ̀ tó àbí o sì tún rí Áùdù láàrin wa dùngbẹ̀ ni ó gbé wá o. gbogbo àwọn èèyàn rẹ́rìn àfi Áùdù nìkan tó mọ́ wọn lójú. Áùdù a máa mẹ́mu púpọ̀
kò lọ́gàá àyàfi Yẹ́sùfù Rìgbáàrà tí kì í lè sọ̀rọ̀ mọ́ bọ́bá ti rí ẹmu. Gbà tí Ṣẹ́gun tó gbẹ́mu dé làwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí dá sí ọ̀rọ̀ tí Ògúnrẹ̀mí sọ kalẹ̀. Robert ló síde rẹ̀. ṣé ẹ rí tí ọmọ bá ti wà above 18 ó ní liberty láti decide what to do and what not to do. bó bá fẹ́ ó lè visit dáàdì ẹ̀, bó bá fẹ́ ó lè deny sí ẹ̀, there is no compulsion there. ẹ̀kíní wí gan ìyá Ṣẹ́gun ló béèrè nígbà tí òrójú tó ọ̀rọ̀ Robert ó wá jẹ́ bí àlejò rẹ̀ kọ́ ó sì wá ń ṣeyán bí ọkà sùúrù lọ̀rọ̀ rẹ̀ gbà yọ́lá díẹ̀ hàn wá ní ìsìn ìyáde làwọn sọ̀rọ̀ tó ń sí tọ́síré mọ́ ètì kéèyàn máa interrupt mi for whatever reason. etí ẹ̀ jẹ́ kémi ó ká lòlú ẹnu mi délẹ̀ ná tó má bínú ọkọ ìyá mi máa sọ̀rọ̀ rẹ̀ ǹso ó jèrè ọmọ yìí láìsí àbí kílẹ̀tì pé kì í sòmọ̀dé mọ́ ẹ jẹ́ kó sóhun tó bá tinú ọkàn rẹ̀ wá tèmi nìyẹn period. bí Ṣẹ́gun ṣe gbọ́ ọ̀rọ̀ Robert lọ́pàá tẹ́wọ́ tó bú sẹ́rin bàbá ẹ̀ wò ó níwòkuwò bàbá Yẹmí tó ìjókòó ó hà fún kó tó dá sí Robert ṣé wọ̀ wá mọ̀ pé bọ́rọ̀ bá délẹ̀ tán yọ̀ọ̀kan jẹ́jẹ́ mojókòó mi. Robert ò fèsì ọ̀sísàmì ló tún sọ̀rọ̀ lé èmi ò ríru ti Ògúnrẹ̀mí rí láyé mi sá. báwo lè yàn tí ọpọlọ rẹ̀ ọjọ́ bá ṣe lè gbé ọmọ ọlọ́mọ sábẹ́ kọ́ mọ́ ń bọ̀ kọ́ mọ́ dáṣọ bọ̀ ọlọ́run kọ́ mọ́ ràn níléèwé ọlẹ́rọ owó ńlé ni èmi kọ́ ó fọwọ́ sí tàkà ó sì dànù. àádù náà sọ pé òun ò sí ń bẹ̀ àìsí ń bẹ̀ láì dá sí i ó sáré mu ahẹ́mu kan sí i kó tó sọ̀rọ̀. wo ń táyà mi alá ẹ má tó pè mí bẹ́ẹ̀ má láyé láyé ẹ ó dáa má bínú Yankuri. ọ̀rọ̀ tèmi ni pé gbogbo èèyàn dúkà kò lè má hùwà bí tirẹ̀. ìwọ tó mójú owó tó pẹ́ wú gàsí kíárìn bí Ògúnrẹ̀mí bá fẹ́ ràn láìsí lọ́wọ́ bá lè fi ṣé ní kó fi tiẹ̀ ṣe tiẹ̀ kó wá dènà ń sá ó tún bu ẹmu mu. ó mọ gbọ́ o òun ajá láàánú ara Samaria kọ́ wọ́n fa ọ̀rọ̀ yìí lọ wọ́n fa bọ̀ kò nítumọ̀ kò lójútùú ẹnu wọn ò kò ẹnu wọn ò sì dúró ẹmu ní sá ńgbẹ̀yìn Ògúnrẹ̀mí rí pé alátiṣe ní màtíṣe ara rẹ̀ ọkọ̀ ojú sí láìsí ìwọ láìsí sọ gbàgbé kárẹ̀wò lọ́sẹ̀ tí ń bọ̀ àbí bí o dúró sí náà lọ wà láìsí dìde lórí ìjókòó ó dọ̀bálẹ̀ kí gbogbo wọn kó tó jókòó padà. mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin òbí mi tó wà níjókòó gbogbo ẹ̀yin tẹ́ wà níkàlẹ̀ mo sì tún dúpẹ́ gidigidi mo tọ́pẹ́ dá lọ́wọ́ bàbá mi tó gbà mí sìn bí ẹran àwọn sìn. ilé yín ò ní burú ọ̀nà yín ò ní bàjẹ́ ẹ̀ẹ́nì rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. mo bá sọ fún yín pé wọ́n tẹ̀lé yín lọ òwò kankan ajẹ́pẹ́sẹ ni mò ń tàn yín bí mo bá sì ń tàn yín bí ẹni pé mò ń tanra mi ni. èmi ò lọ òwò o mo lé èèyàn fi mí kówó kò sì wẹ́yìn mi wò ń bẹ̀ eré kí wàá lajá ń bẹ́ kò ń ṣe lẹ́ni tó jẹ́ pé nǹkan ló lò fún mi tí mo fi dèrò láyọlẹ̀ lọ́dẹ ọmọ orí mo fi dán ni o ẹsẹ̀ mo fi rìn débẹ̀ ni o ń ọ̀mọ̀ ẹ̀tún wá ní kákẹ́sẹ̀ lẹ́sẹ̀ kánìṣó níwò ẹni tó fọ́ni lójú lè yani láàárọ̀ bóyá owó ṣe fi àlọ́wọ́ wọn ńgbà tá a bá dọ̀hùn wọn á kọ́kọ́ fi tipátipá gbolúwa rẹ̀ lé lọ́wọ́ yín ná kí wọ́n tó fi ṣoògùn owó èmi ọ̀lọ́wọ́ o lálùpọ̀n ló kéré ń ọ̀lọ́ o kí ló tún fẹ́ gbọ́ simple and straight to the point. Ògúnrẹ̀mí sọrí kọ́ fúngbà díẹ̀ kó tó lè fèsì ẹ̀yin ọ̀rọ̀ lọ́sọ̀kalẹ̀ tó dùn mọ̀ràn ìmọ̀ràn yìí lóòótọ́ àmọ́ òkè òkú lòkùn rè bàbá ọmọ lọ́lọ́mọ ìtọ̀sẹ̀ ló sì lọ́yọ̀ọ́ bọ́ bá dọ̀sẹ̀ tí ń bọ̀ tí wọ́n bá ṣe lọ kó kó jáde ńlé mi o àwọn obìnrin lè kọ́ ha ojú Ṣẹ́gun léròrò ìyá Ṣẹ́gun bínú gan ó sì hàn lójú rẹ̀ ó dìde ńlẹ̀ ọkùnrin wọlé lọ máròrò òkúròrò èkó yànjọ máròrò. Ṣẹ́gun náà dìde ńlẹ̀ fún ó tẹ̀lé ìyá rẹ̀ wọlé inú Ògúnrẹ̀mí náà ò fi bẹ́ẹ̀ dùn ó ń dáṣọ bí òkú àgàn ewúrẹ́ ké ọmọ rẹ̀ dún mẹ́mẹ́ àní apanupọ̀ àbólèwì ẹni bí tó ní nǹkan fi sí ọ̀dà ìmílẹ̀bù ni àbílẹ̀ yìí sì lọ́ọ́ yẹ kẹ́ pàrọwà fún ó rò pé òun lágídí ni agídí ata òsìlẹ̀ tó tọmọ ọlọ́ta onílé ní lọ́wọ́ àlejò díẹ̀ rù tinú tèmi náà lèmi náà ṣe o oníkan làjẹ́ ó ṣe oníkan kọ́ lọ́ lágídí ìgbà tí ò pé mọ́ mọ́ dàálẹ̀ àwọn èèyàn ti mú ògidì ẹmu yóò kò sẹ́ni tọ́ dá sí tiẹ̀ mọ́ àódù nanu pé ìyàwó Ródòyè pé kó gbélé jálẹ̀ ẹmu kan wá ó sì sanwó rẹ̀ Robert ra ságo kan bàbá Yẹmí náà sì ra dùngbẹ́ kan dùngbẹ́ bàbá Yẹmí mú ọmú dé ìlàjì tí Ọ̀sísàmì fi tọrọ àyè pé
òun fẹ́ sáré débì kan wéré kò bẹ́nikẹ́ni lábo ìwà kìí fò mọ́ni lágbàlagbà bẹ́ẹ̀ ni sì tó bá rẹ́ni tó láwọn ojú tiẹ̀ lọ sí ló yẹ kó pè é lẹ́jọ́. Láìsí náà ti ń sunkún díẹ̀díẹ̀ ó dìde dọ̀bálẹ̀ níwájú Ògúnrẹ̀mí. mo ti gbọ́rọ̀ yín bàbá, mo kò jáde lọ́sẹ̀ tí ń bọ̀ ọ̀sà aládùn ara mi eré ni àwàdà ni. Láìsí kó jáde nílé Ògúnrẹ̀mí lọ́sẹ̀ kejì ó kó lọ sí ilé alábẹ́ ẹrù ní Ṣẹ́gun lòun fẹ́ bá a kó lọ síbẹ̀ o ńlọ́bà tẹ́ pa síbẹ̀. Láìsí bẹ́ẹ̀tì pé kó padà ilé kọ̀gbà. Láìsí sì rèé bó bá sunlé alábẹ́ lọ́sẹ̀ yìí tí bàbá onítàn bá ti fẹ́ mọ béèrè katikíìsì lọ́wọ́ wọn á gbéra ó dilé Múrítàlá Gàfárù tí wọ́n ń pè ní rẹ́sọ̀. Dandan sì ni kó mú Ṣẹ́gun lọ́wọ́ torí kò fìgbà kankan já lára rẹ̀. Wọ́n lè kú níbẹ̀ kó dilé Sọjí tàbí ilé Kúnlé tàbí ti Mọ̀jídì. Tètè ni wọ́n ń bá a kiri oorun 2, 3, 4 ọ̀pọ̀ tán wọn ò rí nǹkan gidi kan jẹ dàbí alára. Ibi tí mọ́ Láìsí lára tẹ́lẹ̀ Ṣẹ́gun ò sì bìkítà torí pé Láìsí ò fẹ́ kí wọ́n wá fẹjọ́ òun sùn ọ̀gá iléèwé lórí ọ̀rọ̀ Ṣẹ́gun. Ó sáré wá sọ fún Ògúnrẹ̀mí pé ọdún lọ́wà àti pé ìrà ò ní rìn. Ṣé wọ́n mọ̀ wípé ìdánwò á tó bẹ̀rẹ̀ òun fẹ́ kọ́ níwèé díẹ̀ ní kó tó padà sílé. Ògúnrẹ̀mí ò rẹ́sì gangan fọ̀ sí i ó ṣe hàn. Nílé ìwé inú Láìsí ò dùn mọ́ gbogbo ọgbọ́n tọ́mọ̀ tọ́ta kí Fèyí ó lè jẹ́ tiẹ̀ padà kò ṣiṣẹ́. Ó lè lọ sí kíláàsì wọn lẹ́ẹ̀mẹ́wàá kó máa fi ọ̀rọ̀ ti Ṣẹ́gun bojú ṣùgbọ́n Fèyí ò ní fojú bẹ̀ wòran. Láìsí ń rò ó pé òun ò lè lọ́mọ bí obìnrin àtẹ̀yìntọ̀ kankan ọkọ ló lówó orí aya òun lè jẹ̀bi lóòótọ́ ṣùgbọ́n ó yẹ kí Fèyí ó lè fi ọ̀wọ́ tí ọkọ wọ́ òun ó sì jẹ́ kí ọ̀rọ̀ parí síbẹ̀. Fèyí ń tiẹ̀ ò jẹ́ èèyàn mọ́ ojú ayé lókù tó ń ṣe. Ńgbà tóun àti Láìsí ti jà ló ti dàbí ẹni pé kó ti fi ilé ìwé sílẹ̀ ó ti gbé bí ẹ̀mẹ́fà pé kó lọ bẹ Láìsí bó tiẹ̀ jẹ́ pé ó mọ̀ pé ó ń bọ̀ sẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ọgbà fún un. Wọ́n ní Láìsí lọ́sẹ̀ òun ló sì yẹ kó wá bẹ̀bẹ̀ tí ẹlẹ́jọ́ rẹ̀ bá ti wá mọ̀ kọ̀ tí ọ̀mẹ́jọ́ rẹ̀ lẹ́bi kó máa wà lórí ìkúnlẹ̀ lọ́nbẹ. Ńgbà tó Keje Àfèyí ó pinnu láti parọ́ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé Láìsí ti wá bẹ òun. Láìsí òru tiẹ̀ gbábẹ̀ ó ń gbà pé ọwọ́ líle ló lè ran obìnrin bóun bá wọ ẹlòmíràn tí àwọn jọ ń dọ̀rẹ́ kò sí ẹni tí yóò sì pẹ̀ fún Fèyí tí yóò fi já sòròsò wá sọ́dọ̀ òun. Obìnrin tó jẹ́ pé bí wọn ò bá rẹ́ni bá wọn dún nǹkan ọwọ́ yẹpẹrẹ wọn fi mú nǹkan ọ̀hún. Ọ̀nà àti rí obìnrin kan ní yàjóyàjó tí yóò bá Fèyí sorogún ló lele díẹ̀ kò sí lele àfi tá a bá ń tanra wa jẹ lókù. Gbogbo àwọn tó ń wọ́ tẹ̀lé òun kiri yìí ń kọ́ àmọ́ tó gba adìẹ jẹ kámọ́ tó ọ̀kan kan pajẹ nínú wọn ẹ̀kọ́ ti lè kóun wọ́n parí ọ̀kan kóun wọ́n pe ọ̀kan nínú wọn bá sọ̀rọ̀ lókù ìyókù ìrégbè. Yẹmí Adéríbigbé ní fa Láìsí mú kíláàsì kan náà wọ́n jọ wà. Yẹmí náà lẹ́wà níwọ̀nba tiẹ̀ ó ga dáadáa a sì mọ sẹ́wẹ̀jẹ́ tí bá ń rìn lọ ó dúdú ní bíi kórósin ó sì ń dán bíi kọlọ́njíà. Tó bá rẹ́rìn músẹ́músẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọkùnrin ní máa ń jí wò. Ọmọwé díẹ̀ a sì mọ sáré fún iléèwé. Yẹmí Adéríbigbé ò ní ẹnì kankan bí olólùfẹ́. Ìdí ni pé gbogbo ọkùnrin lọ́fẹ̀rẹ̀ ga jù lọ́tán. Ìdí tí Láìsí ò fi fòjò tiẹ̀ gbé kàtẹ́lẹ̀ náà nìyẹn o. Kò kọ́kọ́ dùn Yẹmí pòun ò ní olólùfẹ́. Ọmọwé pé ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin níléèwé girama ò dára tó kì í sì bímọ rí. Oyún ẹ̀sín ikú òjijì tọmọbìnrin lè rí he níbi tó bá ti fẹ́ ṣẹ́yún. Ààbò ẹ̀kọ́ ńgbà tí ọ̀jẹ́lẹ̀yẹ bá lé onítọ̀ ń lọ tán ìtìjú ráàrì kò sọ́mọ gidi nínú ìbọn àyà lọ dá ní àbẹ́tù. Yẹmí mọ̀ pé ohun gbogbo ló ní àkókò tirẹ̀. A kì í kánjú tulú ọ̀rán ìbárí òkun sáàsùn. A kì í kánjú lábẹ́ gbígbóná bíbóni láwọn wíwọ̀ ní wọ ní nkùn. Ojú ọ̀gbọ́dọ̀ kan ọmọbìnrin jò kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ́ àti pé àsìkò ara là búra ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn. A kì í bú Olúwẹ̀rí níyàngbẹ́ gbogbo yẹn kí Láìsí ò tó dé. Ẹni ọ̀rùn òde bá ní pera rẹ̀ lọ́kùnrin ọ̀ràn bẹ́lẹ́gbẹ́ ọ̀sọ́ òdòmùgọ̀ kalẹ̀. Ọjọ́ tí Yẹmí ti fojú kan Láìsí níyì rẹ̀ ti parẹ́ mọ́ nínú. Gbogbo ẹ̀kọ́ tọ́kọ́ gbogbo mọ̀tọ́mọ̀ nípa ìdá tó wà níbi ìbáṣepọ̀ ọkùnrin àtobìnrin ní kògbókògbó àsìkò ló gbẹ́jù sí ẹ̀gbẹ́ kan. Kí ọmọkùnrin ó dáa tán kó tó ń lọ́pọlọ pípé ẹ̀bùn Ọlọ́run ni kò sì kárì. Gbogbo ètè obìnrin tí Yẹmí wá lò kò tó rún kankan lára Láìsí. Lẹ́yìn ìgbà tí Fèyí ti bọ́ sí i lọ́wọ́ tán a kì í gbé ẹrin lérí ká tó máa fẹsẹ̀ dẹ́sà ìrẹ̀
a kì í jẹun lékè mo yóò fèyí ti tẹ́ ẹ lọ́rùn ó tó lọ́mọ agbódò ni aloge ni arọ́kẹ̀kẹ́ àṣẹwẹ̀jẹ́ adéjú àrèdí àpò ara yẹmí ṣeésí àfìgbà tí ọgbọ́n wá sọ́kan tiẹ̀ lónìí ńgbà tí láìsí kọ ẹnu sí yẹmí kò mọ̀ bóyá ayé ló ń wà ní àbí ọ̀run èmi máa rìn onífẹ̀ẹ́ mi àbó ti wí bó ṣe jẹ́ nìyẹn láti iye ọjọ́ yìí ó ẹ̀ṣẹ̀ ń rí mi ni rárá èmi kàn máa ń wẹnu ọkọ kí n tó ṣe ìpinnu gangan ni lóòótọ́ àwa ò máa kópa oníkálukú lọ́ládùn tiẹ̀ àbọ̀rọ̀ fèyí kọ́ ló ń sọ ọ̀rọ̀ rẹ̀ ni o mi ò ti lè gbà kí ìsínwẹ́wẹ́ ọmọ àná kan ó máa wẹnu sí mi lára o èmi ìbá ní ẹni tẹ́ ẹ ti jọ ń bá bọ̀ tẹ́lẹ̀ ní kẹjọ máa pò ó àgbàlagbà ò sáà ní tàárọ̀ òdí kó má funfun ojú tó ti mọ ni tẹ́lẹ̀ ò ní sọ pé òun ò mọ ni mọ́ o èmi ò jiyàn àmọ́ ìgbà kì í tọ́ lọ bí òréré ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan ò lólé ayé gbó torí ìdíwájú ìdẹjọ́ o a sì máa dẹ́yìn adásọ o n ò tẹ́gbá sẹ́nìkan ni o n ò sì ní fẹ́ kẹ́nìkan ni ó wọ̀n sí o tọmọ rásinrásin tó máa ń rùn gbà yẹn bá ṣe ẹnu rẹ̀ níṣekúṣe sí mi yóò jìyà yóò gbádùn mi tó kò séwu yẹmí fọkàn rẹ balẹ̀ fọ́fọ́fọ́ lọ́kàn láìsí kún bí ilé atare tí kì í di tiẹ̀ láàbọ̀ fọ́rífọ́rí lásán lọ́fẹ́ fi ọ̀rọ̀ yẹmí ṣe kò nífẹ̀ẹ́ rẹ̀ dénú bó bá ti ṣàkíyèsí pé fèyí wà nítòsí yóò mọ̀ bá yẹmí ṣeré yóò mọ̀ bá a sọ̀rọ̀ yóò mọ̀ bá a tage wọ́n fi yẹmí rúgbó onítọ̀hún ọ̀mọ̀ ó ń yọ̀ àsìkò tí fèyí ní kó wọn wá bá láìsí kí jàrin àwọn ó lè parí ńlọ́kọ́kọ́ ròhun àti yẹmí òun àti yẹmí tí wọ́n jọ ń dọ̀kọ̀kọ̀ ẹ̀rín tí wọ́n sún mọ́ra wọn pẹ́kípẹ́kí bí èékánná àti ìka orí fèyí dìde wòyàn ara rẹ̀ wálẹ̀ pẹ̀sẹ̀ ọkàn rẹ̀ sì balẹ̀ wọ̀ eléyìí kì í ṣe ọkọ òun ẹni tó bá sì fẹ́ olòṣì yìí àsìfẹ́ lọ́fẹ́ ọwọ́ adé láéláé pọn gbáwo ọ̀dà yìí àtúnwá bó bá wá ṣe láìsí nìkan lókù lọ́kùnrin ilé ayé a jẹ́ pé òun ọ̀yà lọ di sísítà ni ọ̀sẹ̀ kan péré ni láìsí fi fẹ́ yẹmí ògùn tọ́sà ò jẹ́ ṣe lọ́dà bí ẹni pé fèyí tiẹ̀ tún ká ojú rẹ̀ nílẹ̀ pátápátá bí láìsí bá lọ sí kíláàsì àwọn fèyí ṣe ni fèyí máa ń bínú jáde àfi bí ìgbà tí ọ̀fẹ́ rí mi rẹ̀ lákìtàn rárá mọ́ ni ńgbà tí láìsí náà sì ti rẹnu lẹ̀ tó rẹnu ọkọ́ ló bá já yẹmí jùlẹ̀ láìsí wá dá ọgbọ́n lóríṣiríṣi kí fèyí ó lè jẹ́ tiẹ̀ padà pàgbó lọ́jà sí ńgbà tó sì jẹ́ pé ìsọ̀run tiẹ̀ náà kì í pẹ́ ti fèé dèdè kò gbá lásìkò púpọ̀ láti pinnu pé fèyí nìkan kọ́ lọmọbìnrin tó kù láyé àti pé sí obìnrin babó ń babá ju òun sílé ìwé wá fẹ́ ni ṣebí ẹ̀kọ́ òun ló yẹ kó ń gbájúmọ́ àbí obìnrin náà kọ́ lòun tẹ̀lé títí tó ń fi di ìsáàsá àti alárìnkiri báyìí ọ̀rà kátà ò sanwó oró rẹ̀ láwìn o tó ń béèrè ìbílẹ̀ oró àná gbowó àbí ọgbà wọ́n fi gbèsè sẹ́ olúwa rẹ̀ ni bẹ́ẹ̀ bá ò bá dẹ̀yìn lẹ́yìn ẹni ṣé bó sì yẹ kẹ́ni ọ̀hún gan ó dẹ̀yìn lẹ́yìn ẹgbàá máa bá ṣòwòṣòwò tí ó gbéni sí làádágbá ẹ̀nù ó tó gẹ́ alùbàtà kì í dárin òun abáwádú sóde làágbájúmọ̀ láìsí pinnu lọ́kàn ara rẹ̀ pé ewé nìkan ló kó òun kù ó bá ara rẹ̀ sọ̀rọ̀ pé òun ò tún gbọ́rọ̀ obìnrin léyà mọ́ ìbí abáfẹ́ ẹlẹ́mọ̀ sọ́sọ́ ní sọ́ olóúnjẹ ti gbóúnjẹ rálejò sá àlejò náà sì ti fa ìjẹ́sù náà ìbílẹ̀ ń jóbó lè ń jà ẹni ibi ń pọ̀ mọ́ wí ti ẹni o ẹnì kan ò lè ké mọ́ nígbàgbẹ́ kó torí ẹ̀ gbé tọ̀ fún ẹ̀mẹ̀ wọn ò sì lè ké má boké kọ́sọ tẹ̀yìn rẹ̀ kalẹ̀ Ògúnrẹ̀mí ọ̀dákẹ́ ológun náà kan kì í rìn nírègbèrègbè omi iná ń bí inú rẹ̀ ń ru inú rẹ̀ dàrú ó sì ti pò papọ̀ bí orí rẹ̀ ṣe ń gbóná bẹ́ẹ̀ ló ń fọ́ tó sì ń ta kínní kan ni ọmọ wípé sùúrù lọ̀rọ̀ ń gbà bó ń bá ní kó ń fi wàwára já ṣẹ́gun lẹ́yìn láìsí ọ̀rọ̀ lè di sọ atayanyan ojúbọ̀rọ̀ sí gbọmọ lọ́wọ́ èkùrọ́ náà àmọ́ ewúrẹ́ tó sáwọlé aláwo ni ọ̀rọ̀ ti di pẹ̀lẹ́kùtù tá a pàmùkùrọ̀ abẹ́ ẹni Ògúnrẹ̀mí dìde ńlẹ̀ gáú láàárọ̀ ọjọ́ tó pé ọ̀sẹ̀ mẹ́ta tí ọmọ rẹ̀ ti kó nílé ọ̀tọ̀ bàbá Yẹmí lọ pípè ló pe èròjọ lọ́jọ́ sí ṣùgbọ́n báyìí iná ti jó lórí kókó njó tó bá káni lára làádì kó ògúnjò ẹni ẹ̀gúngún lẹ́sẹ̀ ní sí lákàlákà tó alábẹ́ lọ dákun bàbá Yẹmí gbà mí Ṣẹ́gun mọ̀ ti bá láìsí lọ láti yọ ọjọ́ yìí ọmọ tí ọmọlé rẹ̀ tí ọmọ náà rẹ̀ gbà mí o bàbá Yẹmí rẹ́rìn rẹ̀ músẹ́ ó ní. ewé síkírìn mi nì náà ìmọ̀ ni tí fi kó ni mọ́ra àbérò dẹ́fẹ̀ yìí mèrò tí fi bérò dẹ́fẹ̀ bóyá Ṣẹ́gun lọmọ gbọ̀nyìn tí dì mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ wo
máa ń fa wàdà ṣe ẹ̀yọ́ ọ̀jàre à ń sọ̀rọ̀ lálùdé ọ̀n sọ ti lálùpọ̀n ọ̀dà ṣé bí rọ́bọ̀tì tiẹ̀ ti ní kó fi láìsí ọ̀hún lọ́rùn ńlẹ̀ àbí láìsí ló fínúfíndọ̀ kó jáde ìwúrí òpó ń wọ̀sán máa àgùntàn ló níyàwó òbí dúdú bàbá Yẹmí mi ń bá níwọ̀ lọ́mọ sọ̀rọ̀ báyìí wọ́n mọ̀ jiyàn ṣé kí n pé kọ́ mọ wà lọ́dọ̀ mi lọ láì mẹ́ni kankan mọ́ láì jẹ́ pé wọ́n yọ̀ǹda rẹ̀ fún mi kó wá dọjọ́ iwájú kí nǹkan wá ṣẹlẹ̀ kí n máa ṣẹnu kọ́kọ́kọ́ fàyè ọjọ́ kan lẹ̀ kó fi lọ́mọ àwọn èèyàn rẹ̀ níwò Ògúnrẹ̀mí wo bàbá Yẹmí tìyanu bó ló ṣe wá ń sọ̀rọ̀ báyìí gan ṣé bọ́ wà níbẹ̀ tó fi takú wọn lé tọ́fà kíkọ́rí tó lòun ọ̀lọ́ irú ọmọ báwọn ni wọ́n pé ń bọ́ gbọ́ nínú ẹjọ́ tó rò kalẹ̀ lọ́jọ́ náà pé bàbá òun fi nǹkan bóun sọ̀rọ̀ ẹgẹrẹgbẹ ní júwe bíi táàjì tó kùn bọ́ bẹ́ẹ̀ yẹ bá ṣe fò láṣẹ sọ̀kò rẹ̀ mẹ́ bá ṣe tán tẹ́ lọ́kọ̀ wá gba gbẹ̀túgbẹ̀tú tó lò fún ẹ̀yin ló ní ọmọ lè yín ẹnu mi àpàdà ló ní ọmọ lè pòun ẹnu mi dà kòkòrò àtẹ̀sí kì í bólúkọ dìgbàrò ọ̀rọ̀ hùrùhùrù ẹlẹ́dẹ̀ inú ẹlẹ́dẹ̀ ní rà á sí inú òwò ẹtu la ṣe sí ajẹ́ bí idán ni amú bí iná amú bí ẹ̀yá Ògúnrẹ̀mí fò sókè fáyọ̀ ló ṣe ń wò mí ràn láti yọ ọjọ́ yìí bàbá Yẹmí mò ń wá nǹkan ni kì í jẹ́ kó máa wórì ìwọ náà lọ sàṣọ bẹ́ẹ̀ àbí wọkọ́ báyìí la parí orí keje ìwé ọ̀hún Àpárí iná látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà òǹkọ̀tàn Kọ́lá Òní pẹ̀lú ògo àti agbára Ọlọ́run orí kẹjọ láti tẹ̀ síwájú àkọlé tí ń bẹ ń bẹ agbe olóhùn méjì títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí ká ẹ lè bá a mọ rí àmì nígbàkúgbà tí mo bá fi fídíò mẹ́ẹ̀ síbẹ̀ torí pé gbogbo ìgbà kọ́ ni wọ́n mọ láǹfààní láti fi ṣọwọ́ lórí ìkànnì WhatsApp bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 bákan náà bẹ́ẹ̀ bá ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí ẹ má fò kó lórí ẹ̀ kó lè jàǹfààní lónìí tàbí lọ́la tẹ́nìkan ọmọ gbà fún mórélé ẹni gbà fún gbàdà lóko títí ìgbà náà èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.